pẹ̀lẹ́mbẹ̀ yẹn ẹ̀yin èèyàn wa ìròyìn Yorùbá rèé tó ń dé sétí ìgbọ̀nyín láti iléeṣẹ́ ẹlẹ́rọ amìtìtì YNN Ṣẹ́gun Prime lórúkọ tèmi. Gẹ́gẹ́ bí ẹ ti mọ̀, eré bọ́ọ̀lù àfẹsẹ̀gbá àti gbogbogbò tí a mọ̀ sí FIFA World Cup tó ń ṣẹlẹ̀ ní ìlú ìkánjú tí a mọ̀ sí Russia ó ti parí báyìí o. Ibẹ̀ láti rí ẹgbẹ́ agbábọ́ọ̀lù ìlú Faransé tí wọ́n ti ṣe kíni tó gbégbá orókè nínú ìdíje ọ̀hún. Wọ́n na ìlú Croatia tí a mọ̀ sí Croatia, wọ́n nà wọ́n ní àmì ayò 4-2 o. Bẹ́ẹ̀ ni ìlú Croatia wọ́n rí góòlù méjì ṣá o, ṣùgbọ́n wọn kò rí ṣàpé. Èyí tó dùn wá nínú jù ní wíbẹ̀ wípé àwọn tó ṣokùnfà bó ṣe náà ìlú Croatia yìí gan àwọn ọmọ wa náà ni. Àkọ́kọ́ nù wọn ni ẹni òróró tí a mọ̀ sí Griezmann, òun ló kọ́kọ́ fi sí o. Bẹ́ẹ̀ ni arákùnrin Adépégbà tí a mọ̀ sí Pogba, òun náà fi tiẹ̀ sí. Èyí tó dùn èmi nínú jù òun ni wípé ọmọ wa gangan Olúwa ní Mbappé bóun náà ṣe kí ni ó tún fi ìkọ́ sí o. àwọn ń gbọ́ròyìn báyìí wípé olórí orílẹ̀-èdè Faransé gan arákùnrin Emmanuel Makanjuola ọmọ ìyá onímàkàrónì tí a mọ̀ sí Emmanuel Macron ó sọ pé a ó ṣe ìsìn ìdúpẹ́ tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀, ìyẹn la mọ̀ sí Thanksgiving. tá bá parí ìsìn ìdúpẹ́ yìí a ó wá ṣe ìkónilẹ́nujọ, a ó ṣe kí ni, a ó ṣe party, a ó fẹsẹ̀ rajó díẹ̀. a dẹ̀ ń gbọ́ wípé wọ́n ti po oríṣiríṣi ògbóǹtarìgì eléré láti wá ṣe kí ni, láti wá forin dá wa lára ní ọdún ọ̀hún. àwọn eléré tó pè àwọn ni Daddy Showkey, Bàbá Fràyò àti Kọ̀líńtì Àyìnlá ìyẹn Kébé Kwara. wọ́n sì ti mú aṣọ o, wọ́n ní àǹkárá òun la máa wọ̀ ní ọjọ́ ọ̀hún. ẹ̀yin ọkùnrin ẹ gẹ fìlà bí mo ti gẹ fìlà yìí, fìlà búlù òun là á wọ̀ lọ́jọ́ ọ̀hún, kẹ́sì wọ àǹkárá yín wá. àwọn nílé rẹ̀ jù báyìí lọ lọ́jọ́ tòní o. lẹ́ẹ̀kan sí a kí orílẹ̀-èdè France ẹ kú oríire, àwọn ọmọ wa agbóríyìn fún yín, ìṣẹ̀lẹ̀ ṣe. orúkọ tèmi Ṣẹ́gun Prime ni o. ẹ pàdé mi tó bá dọjọ́ tó ń bọ̀. ó dàbọ̀.